ìwé ìfihàn orí kẹrin mo kà láti ẹsẹ̀ ìkíní. Lẹ́yìn nǹkan wọ̀nyí èmi wò, sì kíyèsí ilẹ̀kùn kan ṣí sílẹ̀ ní ọ̀run. Ohùn kìíní tí mo gbọ́ bí ohùn ìpè tí ń bá mi sọ̀rọ̀ tí ó wí pé, gòkè wá ìhín, èmi ó sì fi ohun tí yóò wù lẹ́yìn ọ̀la hàn ọ́. Lójú kan náà mo sì wà nínú ẹ̀mí, sì kíyèsí àtẹ́ ìtẹ́ kan lé ọ̀run, ẹnìkan sì jókòó lórí ìtẹ́ náà. Ẹni tí ó sì jókòó náà dàbí òkúta jaspi àti sáàdì ní wíwò. Òṣùmàrè sì ta yí ìtẹ́ náà ká, ó dàbí òkúta smaragdu ní wíwò. Yí ìtẹ́ náà ká sì ní ìtẹ́ 24, àti lórí àwọn ìtẹ́ náà mo rí àwọn àgbà 24 jókòó tí a wọ̀ ní aṣọ àlà, adé wúrà sì wà lé orí wọn. Àti láti ibi ìtẹ́ náà ní mọ̀nàmọ́ná àti àrá àti ohùn ti jáde wá. Fìtílà iná méje sì ń tàn níbẹ̀ níwájú ìtẹ́ náà, kì í ṣe ẹ̀mí méje ti Ọlọ́run. Àti níwájú ìtẹ́ náà sì ní òkun bíi dígí, ó dàbí kírísítálì. Ní àárín ìtẹ́ náà àti yí ìtẹ́ náà ká lé ẹ̀dá alààyè 4 tí ó kún fún ojú níwájú àti lẹ́yìn. Ẹ̀dá ìkíní sì dàbí kìnìún, ẹ̀dá kejì sì dàbí ọmọ màlúù, ẹ̀dá kẹta sì ní ojú bíi ti ènìyàn, ẹ̀dá kẹrin sì dàbí idì tí ń fò. Àwọn ẹ̀dá alààyè 4 náà tí olúkúlùkù wọn ní ìyẹ́ 6 kún fún ojú yíká àti nínú, wọn kò sì sinmi lé ọ̀sán àti lé òru, wípé mímọ́, 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 Olúwa Ọlọ́run Olódùmarè, tí ó ti wà, tí ó sì ń bẹ, tí ó sì ń bọ̀ wá. Nígbà tí àwọn ẹ̀dá alààyè náà bá sì fi ògo àti ọlá àti ọpẹ́ fún ẹni tí ó jókòó lórí ìtẹ́ tí ó ń bẹ láyè láé àti láéláé. Àwọn àgbà 24 náà á sì wólẹ̀ níwájú ẹni tí ó jókòó lórí ìtẹ́, wọn á sì tẹríba fún ẹni tí ń bẹ láyè láé àti láéláé. Wọn á sì fi adé wọn lélẹ̀ níwájú ìtẹ́ náà wípé, Olúwa, ìwọ ni ó yẹ láti gba ògo àti ọlá àti agbára, nítorí pé ìwọ ló dá ohun gbogbo, àti nítorí ìfẹ́ inú rẹ ni wọ́n fi wà tí a sì dá wọn. Tá a bá wo ibi tí a kà yìí, a rí i pé ìran ọ̀run ni. Èyí sì ṣẹlẹ̀ ní ẹ̀yìn ìgbà tí Jòhánù ti gbọ́ iṣẹ́ tí a rán tí ó sì ti kọ sílẹ̀ tán, iṣẹ́ tí a rán sí ìjọ méje. A sì pè pé kó gòkè wá. Ìgòkè yẹn dàbí ìgbà tí a ń sọ̀rọ̀ ìgbàsókè àwọn àyànfẹ́. A mú gòkè lọ láti lọ wo àwọn nǹkan, kò lọ nínú ara ṣùgbọ́n ó lọ nínú ẹ̀mí. Èyí tí ó sì fi hàn wípé nígbà tí àwa náà bá máa lọ bá Kristi, nígbà tí ìpè yóò dùn, ẹ má gbàgbé pé ìpè náà la fi pe òun náà sókè. Nígbà tí ìpè yóò dùn, kìí ṣe nínú ara ni a ó lọ bá Olúwa, ṣùgbọ́n nínú ẹ̀mí ni. A ó bọ́ àgọ́ ara eléyìí sílẹ̀. Àgọ́ ara eléyìí kò lè jogún àìdíbàjẹ́, torí àgọ́ ara eléyìí àgọ́ ara tí díbàjẹ́ ni, kò lè jogún àìdíbàjẹ́. Àgọ́ ara ìdíbàjẹ́ jẹ́ ti òkè. Àgọ́ ara ti ayé ò ní èyí tí ó máa ń díbàjẹ́. Bó ti wù kí ènìyàn ó dára tó, bó ti wù kí ènìyàn ó rẹwà tó, àkókò ń bọ̀ tí àgọ́ ara yìí yóò di eléyìí tí kò wúlò mọ́. A sì ń rí àpẹẹrẹ rẹ̀ nígbà tí àwọn ènìyàn kan bá fayé sílẹ̀ tí wọ́n kú. Tó bá ń pẹ́ kí wọ́n ó tó palẹ̀ òkú wọn mọ́ nílẹ̀, wọ́n á sọ wípé ó ti ń rùn. Ìdí ni wípé àgọ́ ara eléyìí àgọ́ ara ìdíbàjẹ́ ni. Ṣùgbọ́n nígbà tí
a ó bá lọ sí ọ̀dọ̀ Ọlọ́run lókè, tí a ó lọ bá Kristi lókè. Àgọ́ ara tí a ń gbé lọ, àgọ́ ara àìdìbàjẹ́ ni. A ó pa àgọ́ ara eléyìí dà sí àgọ́ ara ti òkè. Èyí ni tí ìpè bá dún tó bá wà lórí ilẹ̀ ayé tí a kò tí ì kú. Òjijì sì ni ìpè yẹn máa dún. Kì í ṣe ohun tí a rò tẹ́lẹ̀. Ìdí nìyí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, èmi àti ìwọ a nílò láti máa ṣọ́ ara wa. Ìṣe, ọ̀rọ̀, ìwà, èrò wa pàápàá, gbogbo rẹ̀ la nílò láti máa ṣọ́. Kí nìdí? Torí pé ìgbàkúùgbà òun ni ìpè yìí lè dún. Kó má bàa bá èròkérò nínú ọkàn mi. Kó má bàa bá ìwàkiwà lé ọwọ́ mi. Kó má bàa bá ìṣekúṣe lé ọwọ́ mi. Èmi àti ẹ gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ ronú, hùwà àti ṣe. Èyí ni wípé kí a bá lè jogún àìdìbàjẹ́, ká lè jogún ibi ìyè tí kò ní pẹ̀kun, torí pé inú ẹ̀mí là ń bá lọ, ara ẹ̀mí là ń gbé lọ, ayé ẹ̀mí là ń lọ gbé. Àwọn ọ̀jọ̀gbọ́n nínú ayé, Olúwa ti fi gbogbo eléyìí ṣe ìbòjú sí wọn, ó ti rú wọn lójú. Ó gbé gbogbo eléyìí pamọ́ fún wọn. Àwọn tí a ń pè ní scientist, àwọn astrologers tí wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan, Olúwa ti fi gbogbo eléyìí, ó ti fi rú wọn lójú, nítorí pé inú ara ni wọ́n ti ń wá ohun ti ẹ̀mí. Kò sì ṣeé ṣe láti mú ohun ti ẹ̀mí wá jáde sínú ara. Ayé ẹ̀mí ó yàtọ̀ sí ayé ti ara. A pe Jòhánù pé kó gòkè wá, kó wá wo ìran ọ̀run. Ohun tá a sì mú kí ojú rẹ̀ ó rí, ó jẹ́ ohun ìjìnlẹ̀. Orí ìtẹ́ ńlá, orí ẹni tó jókòó lé ìtẹ́ ti Olúwa. Ó wà ní àárín ìtẹ́ ti àwọn àgbààgbà mẹ́rìnlélógún. Àwọn àgbààgbà mẹ́rìnlélógún yìí wọ́n sì ń fi orí wọn balẹ̀ ní òrèkóòrè. Wọ́n ń júbà ẹni tí ó jókòó lórí ìtẹ́. Jòhánù kọ́lé ní àkọ́kọ́ tó rí irú ìran yìí. Àìsáyà ní ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣáájú kí Jòhánù tó rí ìran tiẹ̀. Òun náà rí Olúwa tó jókòó sórí ìtẹ́. Lórí nìkọ́ ni mo rí Olúwa tó jókòó síbi gíga. Mo rí Olúwa tó jókòó síbi gíga. Aṣọ ìgúnwà rẹ̀ ó kúnnú tẹ́ḿpìlì. Mo rí Olúwa tó jókòó níbi gíga. Mo rí Olúwa, mo rí Olúwa tó jókòó níbi gíga. Mo rí Olúwa tó jókòó níbi gíga. Aṣọ ìgúnwà rẹ̀ ó kúnnú tẹ́ḿpìlì. Mo rí Olúwa ó jókòó níbi gíga. Bẹ́ẹ̀ ni Àìsáyà rí, Jòhánù náà rí. Irú ìran tí òun náà rí, tí Àìsáyà rí, òun náà ni Jòhánù rí. Àìsáyà ò tiẹ̀ rí àwọn àgbààgbà mẹ́rìnlélógún. Bó bá sì rí kò sọ, ṣùgbọ́n ó ń sọ nípa ti àwọn kérúbù tí wọ́n ní ìyẹ́ mẹ́fà.
Jòhánù náà sì dàbẹ̀ pé náà sọ pé òun rí àwọn kérúbù yẹn náà o. Ẹsẹ̀ kẹjọ ìfihàn. Àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà tí olúkúlùkù wọn ní ìyẹ́ mẹ́fà kún fún ojú yíká àti nínú. Wọn kò sì sinmi lé ọ̀sán àti lé òru wípé mímọ́ 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 Olúwa Ọlọ́run Olódùmarè tí ó ti wà tí ó sì ń bẹ tí ó sì ń bọ̀ wá. Wípé Olúwa yìí ó wà lórí ìtẹ́. Àwọn ẹ̀dá alààyè mẹ́rin yìí ìgbà tí Jòhánù tí ó júwe wọn kò mọ bó ṣe lè júwe wọn ó dàbí ni. Ó sì fẹ́ kẹ́ kíyèsí tí Jésù Kristi bá ti ń sọ̀rọ̀ nígbà tó wà láyé ó dàbí ló máa ń wí. A ní ìjọba Ọlọ́run ó dàbí torí kò sí nǹkan kò sí ní tá a lè fi wé kò ṣeé sọ pé bó ti rí nínú ayé ó dàbí ni kò ṣeé júwe ó dàbí ni. N ló fi yẹ kéèmí àti ẹ ká sa ipá wa ká lè dé ibẹ̀. Mo sọ lẹ́ẹ̀kan wípé àwọn onímọ̀ ìjìnlẹ̀ ayé àfirú wọn lójú bí wọ́n ṣe ní ìmọ̀ ìjìnlẹ̀ tó gbogbo eléyìí wọn ò rí wọn kò sì lè rí torí apamọ́ fún ọgbọ́n ayé ni. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé ohun tí ojú kò tí ì rí tí etí kò sì tí ì gbọ́ tí kò tí ì wọnú ọpọlọ ènìyàn lọ rí mo ní ohun ọ̀nà tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́. Nígbà tí àwa pèsè ohun tí ojú ò rí rí ẹ sọ bí wọ́n ṣe fẹ́ júwe rẹ̀. Ohun tí etí ò gbọ́ rí ẹ sọ bí wọ́n ṣe fẹ́ júwe rẹ̀ fún wa. Ohun tí kò tí ì wọnú ọpọlọ èèyàn lọ rí ẹ sọ bí wọ́n ṣe fẹ́ fi ohun tọ́pọlọ mọ̀ júwe. 1 Corinthians 2:9. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé ohun tí ojú kò ì rí tí etí ò gbọ́ tí kò wọnú ọkàn èèyàn lọ ó ní nǹkan tọ́lọ́run ti pèsè sílẹ̀ fún àwọn tó fẹ́. Wá sọ fún mi bí a ṣe fẹ́ júwe rẹ̀ fún wa. Kò ṣeé júwe la ṣe ń lo ó dàbí la ṣe ń sọ ọ́ lówe lówe. Onírúurú ọ̀nà ni àgbà ń júwe rẹ̀ pé bí ìjọba Ọlọ́run ti rí nìyí. Ìjọba Ọlọ́run dàbí afúrúgbìn kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyẹn ni pé kò ṣeé júwe tá a bá ní ká júwe kò lè tètè yé wa. Ìdí nìyẹn tí Jésù fi ń lo ó dàbí. Jòhánù náà gbà tí ó júwe àwọn ẹ̀dá alààyè mẹ́rin nì ó ń júwe wọn pẹ̀lú ó dàbí ó dàbí. Jọ̀wọ́ kò sí ní tó dàbí kó o débẹ̀ kò sí ní tó dàbí kémi náà débẹ̀. Ayé wo la wà yìí? Ayé ebi, ayé ogun, ayé wàhálà. Olówó ò ní fọkànbalẹ̀. Lákòókò tá a ṣe wà wọ́n ń jí olówó gbé. Lákòókò tá a wà wọ́n ń jí sẹ́nétọ̀ gbé. Wọ́n ń jí àwọn èèyàn ńláńlá gbé. Ipò ni sóun ló tóbi jù ní ayé kò ní ìtumọ̀ mọ́. Ayé òun kún fún ìnira. Mò ń kà lánàá ọkùnrin olówó kan táwọn èèyàn fi ń kọrin dáadáa. Èdè rẹ̀ ń bẹ nínú àwọn ọmọ rẹ̀ tí ọ̀gbádùn. Sáyé ọ̀nà nu ohun tá à ń wí ni ayé òun kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ìgbà wo náà ni kó o tó mọ̀ pọ̀ wà nínú ayé ọ̀pọ̀ ọmọ súnmọ́ ọmọ 20 ọdún kó tó máa yí ọ díẹ̀ ọmọ súnmọ́ 20 ọdún. Gbogbo ohun tó rò kó o mọ̀ bífọ́ 20 ọdún kó 20 ọdún ó tó pé nígbà tó o bá ń dàgbà lọ́mọ rí pé àṣé ọmọdé ní í ṣe mí gbogbo ìgbà tí mo ti rò pé mo mọ nǹkan àṣé n tiẹ̀ mọ nǹkan kan àṣé òye ò tiẹ̀ yé mi tó mo ti rò pé òye yé mi ni. Ìgbà tó bá tó mọ lóye ọ̀hún sí ògbó ti ń dé. Sáyé ọ̀nà ni èsè tèmèrè òjò dùdù tí ológo jùlọ níbi tá ò ti máa rí Olúwa níbi tá ò ti máa wọ ẹwà ìwà mímọ́ rẹ̀. Ẹ wo bí tá a kàrí kí ni wọ́n ń ṣe ń bẹ̀. Wọn ò ní sẹ́ méjì wọ́n ní wọn kò sinmi ìyẹn wọn tọ̀sán tòru wọ́n yin Ọlọ́run ni. Ó túmọ̀ sí pé
bí wọ́n bá kọ̀ tó lóyìn tèmi bá kọ̀ tí mo ní mi ò yín ọjà Òyìngbò ni kò mọ̀ pé nìkan kan ò wá àwọn tí ń yìn wọ́n yìn lọ́hùn wọ́n yìn láàfin ọba ń bẹ lágbàlá rẹ̀ tó ń sọ̀la ẹ̀mí mímọ́ ń bẹ lágbàlá rẹ̀ tó ń ṣògo kílẹ̀ wí. ọba ń bẹ lágbàlá rẹ̀ tó ń sọ̀la ẹ̀mí mímọ́ ń bẹ lágbàlá rẹ̀ tó ń ṣògo kílẹ̀ wí o. ọba ń bẹ lágbàlá rẹ̀ tó ń sọ̀la ẹ̀mí mímọ́ ń bẹ lágbàlá rẹ̀ tó ń ṣògo. bẹ́ẹ̀ ni ó ń bẹ lágbàlá rẹ̀ ó ṣògo. wíwọ ọkọ̀ tó lóyìn àwọn tí yìí ń yìn Jésù ní báwọn èèyàn wọ̀nyí bá pa ẹnu wọn mọ́ ó lé òkúta yóò dìde yóò bẹ̀rẹ̀ sí yìn òun ó sì ń ṣe dòní bẹ́ẹ̀ nìkan bá lóhùn òyìn mọ́ á sì tún gbókúta dìde ẹni tẹ́ rò pé ò wúlò tẹ́lẹ̀ tẹ́ rò pé ò tiẹ̀ mọ́lúwa rárá ìsínlẹ̀rì tí ó mọ̀ yìn apànìyàn lánàá ní ó wà dẹni tí ń gbólúwa ga lónìí torí pé ìyìn rẹ̀ kò lè dẹ́kun ẹni ìyìn ni ẹni ògo ni gbogbo ìgbà ni ẹni gbígbé ga ni tó jẹ́ ẹni ńlá torí náà máa yìn wọn náà máa dúpẹ́ máa gbé ga iṣẹ́ táwọn àgbààgbà mẹ́rìnlélógún àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin ń ṣe níwájú rẹ̀ òun náà ni pé wọ́n yìn wọ́n ń kọ mímọ́ mímọ́ sí i ìwọ náà máa yìn máa ronú oore Ọlọ́run ìwà láàyè ni àti ẹ oore Ọlọ́run má wo ohun tó ò ní má wo ìṣòro tó ń dojúkọ má wo àwọn nǹkan tó dàbí Gòláyátì tó yí ọ ká rí bíi Dáfídì tó rí kọjá Gòláyátì tó ń rí Olúwa tó bá ti ń rí Olúwa tó ń wo títóbi rẹ̀ tó ń wo agbára rẹ̀ tó ń wo ìṣelógo rẹ̀ ó kàn rí pé gbogbo Gòláyátì kan ń ṣubú níwájú ẹ̀ ó kàn rí wípé ó kàn ń lọ òun lọ láti ìṣẹ́gun kan dénú ìṣẹ́gun mìíràn òun lọ láti inú ayọ̀ dénú ayọ̀ òun lọ láti inú ọlá dénú ọlá ó sì rí i pé àlàáfíà jọba nínú ayé rẹ̀ nítorí wípé ènìyàn Ọlọ́run mo gbàdúrà ojú tó ń rí Olúwa ojú tó ń rí ìran ọ̀run pẹ̀lú Kristi kí Olúwa kó fún wa yóò sì mú kí ọkàn wa kó sì déédéé pẹ̀lú ní orúkọ Jésù.